Africa Content TV. Inauguration party will be 29th of May. Ẹgbẹ́ ọwọ́ ti yí padà, agbára ti yí padà, gbogbo ìbọn ti jẹ́ renewed hope ó láwọn àdìsẹ́. Ọwọ́ ti yí padà iṣẹ́ àbọ̀ ìgbàgbọ́. Shift the power. Agbára ti yí padà iṣẹ́ àbọ̀ ìdìbò o. Oṣù Nàìjẹ́ ṣe ní tọ́wọ́ ilé pàṣẹ. Ẹ mọ̀ lálọ́ tó lọ sókè lọ́wọ́ ti bá ẹ̀sùn wọn yàrá sí ẹgbẹ́. Àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n lé orúkọ ilé òògùn yẹn lọ. Inauguration party. Ẹ̀gbọ́n ṣé jáde kó ṣé jáde kó ọmọlẹ́bí dára kí èébú náà bá ṣe o. Student day kò ní bọ́ àwọn student day kọ́ fún campus òwúrọ̀ o. President kọ́ á lọ jí bọ́lá ìgbà tó wọlé. Gómìnà kan á lọ jí bọ́lá tó bá ṣe tán. Ìgbà tó wọlé gọ́ọ̀mẹ̀ntì ọ̀sìn. Òkú èwe ṣe akọni lábàgàbì àgbàdo òun lọ. Àtúndíjọ ọgbà mi yẹn. Àtúndíjọ ọgbà mi yẹn. Ọlọ́run sẹ́, àánú wà láyé. Ti fẹ́ ìjọba mi aláàbíra ìbàdàn bọ̀wọ̀ sẹ́jọ́. Ẹjọ́ ọdún wọ́lọ́gbà ti pàjọ́ máa rí. Jàdọ̀bá olódòdó bàbá president of Federal Republic of Nigeria, Jibola GCFR. Ó ti ṣẹlẹ̀ kúnlẹ̀ ilẹ̀ àgbàkà láàbò lójú gbogbo wa. Ìjọba là ń pe Tinubu ní president elect. Èyí àná ọjọ́ Sunday 8/28 gbogbo ya orúkọ ọ̀gá pé kàkà bá sì ní pé president elect ẹgbẹ́ ẹni wọ́n bá tún kú ká òkú lè ba ẹ̀sùn ọ̀la ìwúlò orúkọ tó sọ ẹgbẹ́. Ó ti di president ọ̀la ìwúlò gbọ́ngbọ́ngbọ́n. The President of Federal Republic of Nigeria. Sọ́ọ́bà bíi ẹni léwu, wíì tà ní President of Nigeria. Sọ́ọ́bà bíi ẹni mission, wíì tà ní first citizen nínú Nigeria. Ọmọ jọ̀wọ́. My hesitate
láti dáhùn lóhùn kíákíá pé jáńtà bá ní múra ọ̀gáká ọ̀làgbọ́n ní sẹ́yìn láti ìrìnlẹ̀ ní 29/2023 ọmọdé máa sì tẹ ètò múra ọ̀gáká láti fún ọ̀rọ̀ lóṣè. Bọ́lá Ahmed jáde àgbà Tinubu pírẹsidẹ̀ntì ìlú Nàìjíríà tí wọ́n. Tinubu administration abẹ́yẹn ooo ẹ bàbá tún náà ń jù ìwé àwọn aṣèbáṣọ ẹ má jẹ ojú ti wá o ẹ má jẹ kó sọ pé àwọn náà dìbò fún múlẹ̀ láàrin gbàgbà àbàṣe oṣù tán ẹ bàbá tún náà ń jù ìwé àwọn aṣọ ẹ jẹ́ àlẹ́nu ọ̀rọ̀ jíbá ẹ jẹ́ àlẹ́ ìmọ̀gàn. Ẹjẹ́ àlè yan fanda tí a bá dé kúrò pé ẹni tí a lè gbòòrò fún o. Mo ti ní pé àsìkò lédè rẹ̀ á sọ gbogbo wa. A máa rí tí a ṣe bẹ̀. Oṣù Kẹ́míks. Ọmọ ìṣèké